ṣé gbogbo wọn làwọn èèyàn tí a fẹ́ kó wá? Pẹ̀lú àṣẹ Ọlọ́run, àwọn àbí àṣẹ mítìnì tó bá jẹ́ tayé Olódùmarè ló gbé kalẹ̀ ló sì ṣe òjò tí ń wò lọ́kàn sùn pẹ̀lú àṣẹ Ọlọ́run kò ní wà. Àṣẹ Ọlọ́run, àṣẹ Olódùmarè mímọ́. Wọ́n lè pe Ọlọ́run lórúkọ míì. Àwọn Christian lè ní Yahweh, àwọn Muslim lè ní Allah. Èdè tí wọ́n nu èdè tèmi Olódùmarè ní ọkọ rẹ̀. Ìtí ń gbọ́ Olódùmarè lẹ́ tó ní gbogbo ojú. Ọba àlójú fá, ọba àlójú ìlú, ọba àlójú gbogbo ojú. Ẹni tó ní olódù ni wọ́n pè é. Òun ló sì máa lọ́mọdé gbogbo ọkùnrin sí. Olódù tó máa àrẹ̀. Òun náà ni àwọn Kírísítẹ́nì ń pè ní beginning and the end, Alpha and Omega. Àwa Yorùbá ní ìpilẹ̀ṣẹ̀ àti òpin. Ṣẹ̀ṣẹ̀ yé mi, ẹni tí ọba yé tí kà ń fọ́ ló kẹsà kéré kẹkiri kẹkiri náà lójú tí bẹ́ẹ̀ ni wọ́n rí àwọn tani ta ló sọ tani fún yẹn àṣẹ gbogbo kan àti dídá àti tí ọ̀dà ta ló ní gbogbo ẹ̀. Àti dán sọ́lọ́ wọn sọ́lọ́ máa rẹ̀ ọmọ ẹgbẹ́ dán bẹ́ẹ̀ tí àwọn ọmọ ẹgbẹ́ dán bẹ́ẹ̀ kò ní yọ̀ǹda àṣẹ bẹ́ẹ̀ èṣù gan ta lọ́dà. Ìbáni fa sọjá ń pè léṣù lákàáyé àti lákàáyé àti láàbù gbogbo ẹ̀ kálọ́dán ọ̀sẹ́ nìkan tó kọjú Olódùmarè kò tí ì sí ẹni tí a bí. Bàbá wa ní a ní àwọn baba ńlá wa táwọn náà wá gẹ́gẹ́ bí ìránṣẹ́ tá a sọ dòṣà. Ìyẹn tó bá ẹni tó lọ bá Sàtánì kí ó sà ẹni orí Sàtánì Olódùmarè náà ló dá orí lọ́sàn-án tó sì gbà á sì lórí mi àbíta ni Olódùmarè lọ rí bẹ́ẹ̀ bá sì nírọ́ ẹ̀rọ sáfárò kẹ̀kẹ́ sọ pé a lórí Olódùmarè náà ni. Ọ̀rí máa ń ṣàmìlá, kì í ṣe pa àgbàgbé wọn. Bàbá wa sì kú, bàbá wo ògún, bàbá wa Bàtálá. Àwọn mìlá tó jẹ́ bàbá fá. Tíṣà gidi tó sì jẹ́ pé ta fi ń tọ̀nà kó tó di pé ta fi ń tọ̀nà nú. Ẹ̀ndínlógún náà mẹ́bẹ̀ Ifá lọ́kàn kọ́mọ̀ jù. Pálọ́ ló ń gba orúkọ dáa tọ́pọ̀ orúkọ tiẹ̀ ẹ̀ǹdínlógún gan dáa ẹ̀ǹdínlógún gan àgbà ni nínú ìjẹ́ fi ń wò nǹkan àgbà lẹ́ǹdínlógún òṣìṣẹ́ tí ó sọ fún mi pé ẹ̀ǹdínlógún okòó ẹ̀ǹdínlógún ibi tó súnmọ́ gan ọlágbára àbúta àfẹ́mọ́ tún ní ìsìn. Kí lè ní gan? Kí lè ní? Ẹ̀ǹdínlógún ni ọba kẹ̀ǹdínlógún. Òbí máa ní ẹjọ́ kẹ̀ǹdínlógún. Wọ́n ṣe coronation ìníkọ̀ ọmọ déètì wọ́n ṣe ẹjọ́ kẹ̀ǹdínlógún. Ṣé
ṣe àmì kan. Ẹ lárọ̀ sọ̀kalẹ̀ wá túnlé ayé ṣe. Ẹ lárọ̀ o. Ẹ lárọ̀ a tún ti dé. Ẹ lárọ̀ a tún ti dé o, k'Olódùmarè dákun wá gbúre. Ẹ lárọ̀ a tún ti dé o. Mo kí ẹni tó bá wò mí, mo kí ẹni tó bá padà wò mí. Mo kí wa bá ṣe ń kíra ní ìkí ọlá, ìkí ìgẹ̀, ìkí ẹ̀yẹ, ìkí tó lógo jùlọ ní ilẹ̀ káàárọ̀ oòjíire. Mo ṣe ẹ̀là bọ́rú, ẹ̀là bọyì, ẹ̀là bọ ṣíṣe fún gbogbo wa. Mo kí wa kó tó ọjọ́ mẹ́ta. Ẹ rí fọ́nrán tí mo gbé wọlé lórí ọ̀rọ̀ bọ̀dá wa Abdulrasheed. Àwọn kan sọ pé àwa fẹ́ máa fi bọ̀dá Rasheed, a fẹ́ máa fi trend lórí social media. Bẹ́ẹ̀ ni, bọ̀dá Rasheed ń fi àwọn alálẹ̀ wa trend. Bọ̀dá Rasheed mọ̀ pé tóun ò bá sọ̀rọ̀ àwọn alálẹ̀ wa ní burúkú, kò sẹ́ni tó máa wò ó. So bọ̀dá Rasheed tó bá ṣe ń fi àwọn alálẹ̀ wa trend, àwa náà a máa yọ fún bọ̀dá Rasheed padà. Ṣé ẹ mọ̀ pé mo sọ fún yín pé ọmọ Ìkò ni bọ̀dá Rasheed? Òun ló kí n gbé fídíò yìí wọlé o. Tí a bá dẹ̀ ti jọ ọmọ Ìkò kì í tán kì í kúrò lára èèyàn. Ẹ mọ̀ kán máa sọ pé wèrè kì í tán lára. Ìkò ni ẹ̀gbọ́n wa, so Ìkò yẹn náà ni wọ́n gbé wá sáàfin. Àmọ́ bó ṣe ń lọ bọ́ a gbọ́dọ̀ fi gbogbo ẹnu sọ̀rọ̀. Torí ẹ̀gbọ́n bá wa wọ́n play game ni. Wọ́n play game ni. Ọlọ́gbọ́n ló lè yé, ọ̀mọ̀ràn nìkan òun ló lè bá wa làjá. A gbọ́dọ̀ fi gbogbo ẹni sọ̀rọ̀, bọ́ tàwa náà mọ idán tó ń lọ. A mọ̀ pé ẹ̀gbọ́n wọ́n ń lórí àwọn kan ní lọ́wọ́lọ́wọ́. Ṣùgbọ́n ibi tẹ́gbọ́n gbé gbà a lè gbà fún. Tó bá fẹ́ lórí àwọn èèyàn, ó ní ọ̀nà tó lè fi lórí wọn. Kì í ṣe pé kó wá máa fi bá alálẹ̀ jẹ́, kó dẹ̀ máa fi kó bá àwọn ọmọ kéékèèké tó yẹ pé wọn ò ní ronú. Tó yẹ pé nǹkan tó bá ti gbọ́ ni wọ́n ń sọ. Òun la ṣe gbé fọ́nrán ìwà pé kẹ́yìn náà kí n fi sí ara yín gbọ́. Pé ẹ̀gbọ́n fúnra ara ẹ̀, ó mọ fá, ó mọ pẹ̀lẹ́. Ṣùgbọ́n àwa tẹ́gbọ́n fẹ́ bẹ̀rẹ̀ new movement ẹ̀, ẹ̀gbọ́n ṣe àwọn syncretism kan tó ń pè ní afasẹ́gbòjò tó ń tan ara ẹ̀ jẹ. So ẹ rí pé fọ́nrán tí mo gbé wọlé, fọ́nrán tẹ́gbọ́n fi ṣe mítì pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe nígbà tí wọ́n ṣe ọdún eégún ní 2021 ni or 2022, either of the two ni fídíò yìí ṣáà ti pé bí ọdún mẹ́ta. So mo ní ti 2021, ó dẹ̀ pé ti 2022 lélẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ padà rí analyze àwọn ọ̀rọ̀ tí ẹ̀gbọ́n ń sọ. Ṣé gbogbo wọn làwọn èèyàn tí a fẹ́ kó wá? Àwọn yẹn ni àwọn tí wọ́n ń rò pé kó wá bá wọn ṣọdún eégún. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, àwọn àbíyá ṣe ní ti kí wọ́n á jẹ́ ìlànà ìlú ìlú òṣìṣẹ́ ojú tí ń wò wọ́n kà sùn ní àṣẹ Ọlọ́run. Ṣé rí ẹ̀gbọ́n máa ń follow mi gan. Ìgbà tẹ́gbọ́n fi ṣe show yìí, ìgbà yẹn mo ṣe àwọn fídíò kan fẹ́ gbọ́n ìgbà yẹn mo ṣe máa ń bẹ̀ wọ́n pé ẹ má ṣe báyìí, ẹ má ṣe báyìí. Mo wá sọ fún wọn gbà yẹn pé wọn ò mọ Olódùmarè, pé torí Ifá ló fi Olódùmarè hàn wá.
òun lẹ̀gbọ́n wá bẹ̀rẹ̀ sí sọ pé Olódùmarè ló mọ̀. Bó ló ti mọ Olódùmarè ẹ̀gbọ́n? Bó ló ti mọ̀? Kò sẹ́ni tó mọ Olódùmarè inú wa. Àwọn tó sọ ìtàn Olódùmarè fún wa wọ́n ti lọ. Àgbà àmọ́ ọdún tí wọ́n exist. Ẹ má yẹ ká máa tanra wa jẹ. Torí gbogbo date táwọn òyìnbó create fake ni gbogbo ẹ̀. Fake ni date. Ibi táwọn ti mọ̀ pé fake ni date táwọn òyìnbó create ni pé àwọn òyìnbó create date fún àwọn baba ńlá wa tí wọn ò tiẹ̀ mọ̀ gbà tán jọba. So which means pé most of the date tó òyìnbó create lẹ́ni irọ́ ni gbogbo ẹ̀. Wọ́n kàn fi nígbà tó ń develop new system wọ́n bẹ̀rẹ̀ sí create àwọn fake dates. So bọ́lá ti mọ Olódùmarè. Then tí àwọn onírúnmọlẹ̀ tí wọ́n bá dárúkọ Olódùmarè yẹn ṣé wọ́n máa mọ nǹkan tó ń jẹ́ Olódùmarè? Olódùmarè lè mímọ́. Ó mọ Olódùmarè. Àwọn Christian lè ní Yahoo, àwọn Muslim lè ní Allah, èdè Islam, èdè Olódùmarè. Ṣé ẹ rí ẹ̀gbọ́n? Ó fẹ́ gbé àwọn oníṣẹ̀ṣe mọ́ra. Ṣé mo pé bàtà ti ń pariwo pé Allah kì í ṣe Olódùmarè, Allah kì í ṣe Olódùmarè. Òun ni ẹ̀gbọ́n ṣe ń ṣe rọ́ǹsì yẹn. Yahweh means Lord Destroyer. Ìtumọ̀ ẹ̀ nìyẹn ní Aramaic. Awe, Yah túmọ̀ sí Lord. Awe túmọ̀ sí ruin, disaster àti mischief. Ìtumọ̀ orúkọ mẹ́ta nìyẹn. Tó o bá gbàgbọ́ lọ Google ẹ̀, go and check the meaning of over strong concordance. Wàá rí ìtumọ̀ ẹ̀ ń bẹ. Ṣé ẹ túmọ̀ sí Olódùmarè? Ṣé ẹ túmọ̀ pé ẹni tó lòdù? Allah is a complex two compound word ni. Al-Ilah. Al yẹn túmọ̀ sí di ní English. Ṣé di túmọ̀ sí Olódùmarè? Ilah. Ilah túmọ̀ sí Lord. Jọ báwo ló ṣe wá túmọ̀ sí ẹ̀? Ilah túmọ̀ sí deity. Deity ní English. Deity. Ẹ jọ ṣé báwo ló ṣe túmọ̀ sí Olódùmarè? Àwọn tẹ́fẹ́ máa tẹ̀ ń gbó tẹ́ ń sọ pé tẹ́ tún describe Olódùmarè fún gan wọ́n simple. Àwọn tó gbéṣẹ̀ ṣe dání àtẹ́pẹ́ àwọn gan fúnra wọn adìyẹ funfun wọn ò múra wọn lágbà. Ìdí tó Olódùmarè lẹ́tọ́ ní gbogbo oṣù. Ọba lójú fún ọba lójú ọba lójú olóòtú ẹni tó ní olóòtú máa ń pè olóòtú máa olóòmọdé gbogbo àwọn olóòtú. Ṣé gbọ́ nǹkan tó lùwò sọ pé ìbá jẹ́ odù Ifá pé ẹni tó ń jẹ́ Olódùmarè lẹ́ni tó lòdù. Ṣé mọ̀ pé ọ̀tọ̀ ní nǹkan tó ń sọ ń sìn? Òun fún ara ẹ̀ ló fẹnu ara ẹ̀ sọ eléyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n ń sìn another story ló tún sọ fún gbogbo yín. Mo ní máa yín gbé yín mọ́ra òpònú ni gbogbo ẹ̀yin tẹ̀ǹtẹ̀lé sẹ́. Mo mọ̀ pọ́rọ̀ tá ń sọ lè má tà létí yín náà. Òpònú ni yín torí pé àwọn kan wà tó jẹ́ pé ìlú kó bàjẹ́ yẹn ni wọ́n ti ń lù. Àwọn ará Mali, àwọn ará Senegal gbogbo wọn. So inú wọn ń dùn. Wọn ti àṣìṣe ẹ̀yẹ ò ní túmọ̀ sí wọn ṣùgbọ́n àwọn ẹ̀ fẹ́ kó bàjẹ́ ni. Wọ́n dẹ̀ ti rí pé ẹ̀gbọ́n Rashidi ti dúró fún pé kó bàjẹ́. So òun náà wọ́n máa hẹ́ẹ̀lì ẹ̀. Mo lẹ́yìn ń gbé yín mọ́ra ẹ̀yàn sọ pé ìbàjẹ́ odù Ifá ìbàjẹ́ gbogbo ẹ̀ máa yín tàn yín gbogbo yín ẹ̀yin gọ̀ǹgọ̀ṣú òdìdà rẹ̀ ẹ̀dẹ̀ ń gbọ̀n tẹ̀lé ẹ̀ ń hèlì ẹ̀ Ọlọ́run má jẹ́ káyọ̀ kù ní àgbàlagbà. Ṣé gbọ́ nǹkan tó sọ olólòdù tó máa rí? Àwọn Kírísítẹ́nì pè ní beginning and the end, Alpha and Omega, àwọn Yorùbá ní ìpilẹ̀ṣẹ̀ àti òpin. Ṣé ẹgbẹ́ tó lòun mọ Fá ó lòun mọ Olódùmarè? Kò sí Fá tó pé Olódùmarè níbi ìpìlẹ̀ ṣàtòpin. Ọba tí kò ní ìbẹ̀rẹ̀ ni wọ́n pe Olódùmarè. Kò ní ìbẹ̀rẹ̀ kò ní òpin ayérayé ni Fá pé. So ó ní àwọn Christian sọ pé Alpha àti Omega. So ẹ ti rí pé God yín kò ń ṣe Olódùmarè. Because ẹni tó bá níbẹ̀rẹ̀ lẹni tí wọ́n bí tó ní òpin tí ẹ̀ǹdí máa dé bá. So Olódùmarè ò kì í ṣe Alpha àti Omega kò dẹ̀ ń ṣe ìbẹ̀rẹ̀ àtòpin. Kò sí nínú fáwọn baba ńlá wa òsò yẹn fún wa. Inú Bible Yorùbá Bible tán translate sí èdè wa èyí ò míì pé nǹkan táwa ń sọ nìyẹn. Inú Bible Yorùbá ló sọ I am the Alpha and the Omega, the beginning and the end. Kò sí nínú Ifá, kò sí nínú ìṣẹ̀ṣe. Ẹ má máa fi syncretism. Àwa ò gbà yẹn mọ́. Ayé ìgbà yẹn ti kọjá. We are in a new age. Ẹ̀gbọ́n Rashid. Ẹja kẹmọ̀ pé new age la wà yìí. New age la wà. So time tẹ́lẹ̀ máa ba nǹkan jẹ́ ti kọjá.
àsìkò àtúnṣe ti dé. So yes, ìdàkẹ́ darapọ̀ mọ́ wa ọ̀ kẹ join àwọn oníbàjẹ́ á máa dá lọ ní Ifá sọ pé káwọn kan máa bàjẹ́ káwọn kan máa túnṣe bọ́n ṣe bẹnu bàjẹ́ títí tí ó ti spread all over the world. Ẹ jẹ́ ká gbọ́rọ̀. Ṣẹgbọ́n nǹkan tó ń sọ pé ta ló ń fúnyàn ní àṣẹ idán àì tó dáa àti òdà ṣe bólódùmarè ló ń fúnyàn. Ẹ máa gbọ́ o. Ó ní ṣọ́lọ́run mọ̀ pé dán bẹ. Ó ní tí ò bá mọ̀ pé dán bẹ kò ní yọ̀ǹda ẹ̀. Ṣe rí pé báyìí kò mọ̀ ẹni tó sọ pé òun ó ní gbogbo ẹ̀ yé òun gan òṣẹ̀ṣe yé òun gidi gan ó ní ìṣẹ̀ṣe yé òun ṣùgbọ́n kò mọ̀ yàtọ̀ láàrin èṣù láàlú àti 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 Ògún lákàáyé Ọ̀ṣìnmọlẹ̀. Ó ní èṣù láàlú tó ń pè ní Sátánì tí bá ń ṣe pé ẹ̀gbọ́n Ọlọ́run mi gbọ́dọ̀ sọ pé ẹ̀gbọ́n tí àwọn kan bá wá láti ìlú wọn tó wá mú Sátán wá tó wá sọ pé bàbá ńlá títí yín ni Sátán ṣèbó yẹ kẹ́ tútàn yín kọ ni tó yẹ kẹ́ máa bàtàn ara yín jẹ́ bọ̀tẹ́ ṣùgbọ́n nǹkan tó sọ o ó láti èṣù o àti Ògún o àti gbogbo wọn o ó ní ta ló dá wọn ẹ wo eléyìí tí mo gbé kọjá yẹn má tẹ̀ padà play ọ̀rọ̀ tó sọ last ẹ máa gbọ́ lọ. ẹnìkan kọ́kọ́ ní Olódùmarè kò tí ì sí ẹni tí a bí. Bàbá wa ní a ní àwọn bàbá ńlá wa táwọn náà wá gẹ́gẹ́ bí ìránṣẹ́ àti olùsàn. Ìyẹn tó bá ẹni tó lọ bá Sàtánì ní òsàn. Ẹni orí Sàtánì. Ṣé gbọ́ nǹkan tó sọ ń bẹ̀ yẹn? Ó ń tabá ra àwọn bàbá ńlá wa tó wá gẹ́gẹ́ bí òjíṣẹ́ tí a wá sọ di òòṣà pé àwọn tí orí ṣàdá ni wọ́n ń pè ní òòṣà. Ṣé gbọ́ o ṣé ẹni tó ti fẹ́nu ara ẹ̀ sọ ilé yìí òun ló tún sọ kọ́ntọ̀kọ̀ntọ̀ yìí mo ní nǹkan tí bàbá yìí máa jẹ ni ò jẹ́ kó gbọ́n sẹ́ ẹ máa gbọ́ lọ. Olólódùmarè ló dá òun ló ṣàdá ó láàdẹ̀ lórí mi. Ẹ gbọ́ bẹ́ẹ̀ yẹn ó ní Olódùmarè ní orí ohun tó bá dẹ̀ ní irọ́ ni ó ní kán lọ safá pété ní orí pé Olódùmarè ní orí tó ṣa gbogbo àwọn irúnmọlẹ̀ yẹn dá tá a fi ń pè wọ́n lórìṣà pé òjíṣẹ́ Olódùmarè ni wọ́n Olódùmarè lórí tó ṣa gbogbo wọn dá. Ṣé íńtánẹ́ẹ̀tì ò kí ń gbàgbé ọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì kò kí ń gbàgbé mo ti save fídíò yìí ti pẹ́ mu lọ wá ni. Ṣé gbọ́ báyẹn bàbá wa Ògún bàbá wa Ṣàngó bàbá wa Ọbàtálá lẹ́nu ẹnu bọ̀dá Rasheed tó wá ń bẹnu àtẹ́lu àwọn alálẹ̀ ń sìn ni ò torí nǹkan tó máa jẹ tí ò jẹ́ kó gbọ́n. Sísàmìdí ó sì lè pé ta ní tọ̀nà kó tó di pé ta ní tọ̀nà náà. Ṣé gbọ́ bẹ́ẹ̀ yẹn Ọlọ́runmìlà ti ṣàgídí tó mú Ifá wá tó jẹ́ pé Ifá yìí la fi ń tọ̀nà kó tó di pé kò fẹ́ sọ tán kí ẹ̀sìn àjèjì tó dé Ifá yìí ni a ti fi ń tọ̀nà lẹ́nu bọ̀dá Rasheed ẹ máa gbọ́ o. Ẹ̀ẹ́dínlógún náà bẹ́ẹ̀. Ó ní ẹ̀ẹ́dínlógún bẹ́ẹ̀ o. Ifá ló kọ́ mọ̀ jù. Ṣé gbọ́ bẹ́ẹ̀ ẹ̀ẹ́dínlógún àgbà ni. Nínú tán fi ń wo ọkọ àgbà lẹ́ẹ̀dínlógún.
ibi tó súnmọ́ gan ọlágbára nígbà náà fẹ́ mọ́ tún ní ṣe gbọ́ ó níbi tí ẹ̀rìndínlógún súnmọ́ gan ó ní ó lágbára ó ní àfẹ́ máa tún sí mo ní fídíò yẹn mo sì máa lọ wá Tolúwo sọ pé òun mọ ẹ̀rìndínlógún ń dá ó lóun gangan ẹ̀rìndínlógún ni ń torí bẹ́ẹ̀ ni wọ́n ṣe ṣe coronation ní ọjọ́ ẹ̀rìndínlógún lòun ṣe bímọ àkọ́bí òun lórí oyè ní ẹ̀rìndínlógún ó tún sọ nǹkan kan náà tó tún ṣe ẹ̀rìndínlógún ó ní ẹ̀rìndínlógún ni lógo òun ṣùgbọ́n nísìnyí ọ̀tọ̀ nìkan tó ń sọ fún ẹ̀yin MFM ẹ̀yin Mugun follow Mumu bẹ́ẹ̀ ni wọ́n ti mọ̀ pé Mumu ni gbogbo yín ẹ máa gbọ́ o mo ṣe fẹ́ wọ́n ẹ̀ lélẹ̀ parí kẹ́ gbọ́. ṣé gbogbo wọn làwọn èèyàn tó máa ààrẹ òun náà ni àwọn Kírísítẹ́nì ń pè ní beginning and the end alpha and omega àwa Yorùbá ní ìpìlẹ̀ṣẹ̀ àti òpin. ṣẹ̀ṣẹ̀ yé mi ẹni tí ò bá yé tí kàn ń fọ́lọ́. ṣe gbọ́ nǹkan Tolúwo sọ mbẹ̀ yẹn mo mọ̀ọ́mọ̀ dá o torí mi ìrántí play ibẹ̀ yẹn lẹ́ẹ̀kan yẹn ó ní ìṣẹ̀ṣe yé òun gan-an ó lẹ́ni tí ò bá yé tó ń fọ́lọ́ ni mo sọ pé ẹ̀yin òpònú tẹ́ńtẹ̀lé bọ̀dá Rasheed ń dọ́gbọ́n sọ̀rọ̀ ara ẹ̀ bọ̀dá Rasheed mọ ẹ̀rìndínlógún dá ó mọ fá ó mọ pẹ̀lẹ́ ó mọ gbogbo ẹ̀ kò nídìí babaláwo kankan òun fúnra ara ẹ̀ ló máa dá nǹkan ẹ̀ tá túmọ̀ ẹ̀ tó dẹ̀ mọ nǹkan tó máa gbé jáde ńbẹ̀ ṣùgbọ́n ẹ̀yin Mumu torí pé àwọn malians ìlú kó bàjẹ́ ni wọ́n ti ń lù tẹ́lẹ̀ opportunity lẹ wá rí ṣùgbọ́n bọ̀dá Rasheed àwọn ọmọ kéékèèké tó jẹ́ àwọn ọmọ títí wa òun làwa torí ń jáde tó bá yẹ torí tẹ̀yin Mumu yẹn ni kò ní ìtumọ̀ gbogbo propaganda bọ̀dá Rasheed yẹn mi ní àwa ò ní dá sí àwa mọ̀ pé game ni bọ̀dá ń play ṣùgbọ́n àwọn ọmọ kéékèèké tí bọ̀dá Rasheed máa kó bá tó yẹ pé àwọn ọmọ yẹn wọ́n máa lọ máa fẹ̀mí ara wọn ta kite tí bọ̀dá Rasheed dẹ̀ mọ̀ fá dáadáa tó mọ̀ pẹ̀lẹ́ tó ní ìṣẹ̀ṣe yé òun pọ́nbélé mo kọ́kọ́ tàwọn fídíòs yẹn ni o tó ní ìṣẹ̀ṣe yé òun pọ́nbélé tó sọ pé Olódùmarè ẹni tó lodù Ifá ṣe gbọ́n sìn tó sọ pé oríṣà àwọn baba ńlá òun dá pé Olódùmarè ni orí tó ṣa àwọn irúnmọlẹ̀ dá òun náà ló tún wá ń sọ kọ́ntọ̀kọ̀ntàn nísìn torí nǹkan tó máa jẹ jẹ́ ká rántí ọjọ́ àti sùn jẹ́ ká rántí ọjọ́ àti sùn tó bá ń tàn mí ní tanra mi bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n Rasheed àlùjọ́nà tẹ fẹ́ lọ ẹrú lẹ fẹ́ lọ ṣe ń bẹ̀ o àwọn ẹrú ló ń lo àlùjọ́nà àwọn ọmọ ló ń lọ sọ́gbà ìtẹ̀rọ̀ ibi tó wà the end justify the means yes ẹ lè choose kẹ́ padà lọ di ẹrú lálùjọ́ nígbà tẹ́ mọ̀ pé àrólé aláwù nìyẹn kò yẹ kẹ́ sá wálé láti Mẹ́kà bẹ́ẹ̀ ni àti ẹ̀tẹ̀ ẹ̀kọ́ la fẹ́ lọ lé nìyí so aṣọ tiwa ṣùgbọ́n wọ́n ní ìgbẹ̀yìn ló yó lóko àdá bẹ́ẹ̀ ni so ẹ̀yin Mumu follow Mumu ẹ continue kẹ́ máa tẹ̀lé ẹ̀gbọ́n Mumu follow Mumu ni ẹ káre a ní sọ jù báyìí lọ ó dìgbà kan náà.